sáyé akọ́rẹ́dé Mr. Yédùn àgbá ìjọpọ̀ ṣe ìwádìí èyí tó pè ní àwa wo ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. Ìbàrẹ̀ Olódùmarè ọba mi tó nímọ̀ tí fúnni nímọ̀, òmọ̀ tó mọyún gbìn nínú karahun, òmọ̀ tó mọyún tí ń bẹ nínú ẹyẹ bọ́bá yé ètí ó fi bí kábíyèsí Olódùmarè, ọba ńlá tí ṣe bó ti wù tí ṣe bó ti fẹ́, òmọ̀ tí fìmọ̀mọ̀ ni, olóye tí fòye ayé àti fi yé ni, ọlọ́gbọ́n tí gbọ́n ni, ọba ńlá tí kúnni tá a fi kòkò ayé já, alágbára tí fúnni nímọ̀ àti òye kábíyèsí rẹ̀ Olódùmarè, ọba ńlá, ẹni tí fúnni nímọ̀ gẹ́gẹ́ bí mo ti wí, ẹni tí òun náà ló dá ẹni tó mọ̀, ẹni tó gbọ́n, ẹni tó lóye, ẹni tó yọ olódo náà kò ṣẹ̀yìn Olódùmarè. Olódùmarè kọ́mọ ṣe wá ní olódo, kọ́mọ pa làákàyè wa, kọ́mọ kúrò làákàyè wa. Ẹ̀wọ̀n tún kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń láǹfààní àti wò mí gbọ́ mi ní ojúbọ ti Wáwo TV. Ẹ wá wò náà látún gbédé kí látún pé ẹ wá wò lọ́tẹ̀ yìí, lọ́sẹ̀ yìí, lásìkò yìí. Ẹ ṣé o, àmọ́ rírì yín o. Kí ni ọmọ tí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àti ń súnmọ́ ọgọ́rùn-ún, ẹ dákun ẹ tó jẹ́ àjọṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, tí ẹ ti subscribe, ẹ bá wa pín, ẹ share rẹ̀, bẹ́ẹ̀ bá ti ń share rẹ̀ náà ni ẹ bá wa rọ àwọn èèyàn wa tẹ́ ń share rẹ̀ fún pé tó bá wa subscribe. Ẹ má gbàgbé èròǹgbà àti àníyàn wa, ó ní wípé a fẹ́ kó jẹ́ pé yàjóyàjó gan la máa mú wá fún yín tí ó máa jẹ́ live, tá a máa ṣe àfihàn bí àwọn iṣẹ́ ìwádìí wa yìí bí bá ti ń lọ, tí ó jẹ́ pé ó kó ìwádìí gan láti mọ mú wá fún yín, tí ò ní jẹ́ pé a lọ ṣèwádìí a tún ṣẹ̀ṣẹ̀ délé a ṣẹ̀ṣẹ̀ wá a tún ṣẹ̀ṣẹ̀ máa pé a tún ń pò ó pọ̀ bákan bí kejì. Mo pa àlàyé mi ó yé wa dáadáa. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́ wa. Olódùmarè kò ní yé fẹ́ yín. Wáwo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán, ẹ lè wò tán náà la fi ní àmọ́ yọ wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ọláyínká lèmi jẹ́, Akóredé ni bàbá tó bí mi lọ́mọ. Èmi rẹ̀ ọmọ olóyè ọmọ ẹlẹ́sìn ọmọ Àyọ̀nútà àti bèjì, ọmọ orúkọ tó ń lò bú ọmọ àfàgùtàn yá ṣe rẹ́jàrẹ́jà. Àfi kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá fọ́gbà elépo ọ̀gbọ́dọ̀ bu elépo ọ̀gbọ́dọ̀ sá. Bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ nọ́mọ Àyọ̀nútà àti bèjì. Ẹ má fi mí wẹ́ nìkankan, ẹ má dà mí pọ̀ mẹ́nìkankan. Ọ yàtọ̀ síra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ làájẹ̀ pa, ọ̀tọ̀ọ̀tọ̀ làájẹ̀ mímu. Àbí òye yín, Olódùmarè ọ̀dà kó wa lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà ọ̀tọ̀, pẹ̀lú ìṣesí ọ̀tọ̀ ni. Ìdí tẹ́ fi mọ́ fi pé ẹ má fi mí wé wọn láíláí fà àbàdà. Ó jura wọn lọ tètè kọ́, ìyẹn kí ni mí, àwọn àpáàdì wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n bá mi dé wọn àjà. Akọ̀kúta ni mí tí akọ aláǹgbá ò lè ṣàkọ níwájú mi. Kànjẹ́gbọ́n ni wọ́n pè mí, mo fi líle mi jẹ ọba àgbà. Abẹ́gbọ́ kò tó gidi wò ni wọ́n pè ní bàbá ọ̀rọ̀ ẹsẹ̀. Gbágbárí bó ti tóbi tó jẹ́ kìdá egungun eyín òun lọ́ba egun lágbárí. Iṣẹ́ tá a fi rán igúnnugún àwòdì olè jẹ́ ètò Olódùmarè tó gbélé alọ́ náà là ń ṣe kó já túbọ̀ jẹ ní àjẹyè àti àjẹyè. Mo ń bọ̀ wọn ò tí ì dé o, ìlú àjẹ́. Ṣé ẹ gbọ́ rí? Àwa tí a bá máa ń wà ní tá a bá máa ń béèrè nǹkan ní ojúpò ti Ifá ayélujára tá a mọ̀ sí Google, ó ṣeé ṣe bí a ó ti ta sí wa létí rí, àbá ti kàn ti jálù tá a kà á rí. Tá a bá ti rí bẹ́ẹ̀ òótọ́ ni o, ń bẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn àyípadà kankan ó ti dé bá ìlú yìí. ọmọ
ọmọlẹ́yìn babaláwo ọmọlẹ́yìn ọgbọ́fá yanranyanran ọmọ dídá ẹwọ́ ọmọ títẹ̀ ẹsẹ̀ ọmọ tí ọ̀pẹ̀lẹ́wí ọmọ tí ẹ̀dínlógún sọ. òun náà ni ọ̀rọ̀ yìí dá lé lórí wò pé ṣẹ̀ǹbáyé là ń gbọ́ ni àbí ẹ̀wà wò ni ẹni tí ó tẹ ìlú àjẹ́ gangan nù òun ló tẹ̀lú yìí dó bóò ni ẹ ti tẹ̀ ẹ́ níbo nílùú yìí wà ṣé ṣì ń bẹ dùn ní olónìí ṣé ọkọ̀ yìí náà wọ́n sì ń pè é dòní kí ló ṣẹlẹ̀ gan-an tí wọ́n fi padà sọ ìlú yìí di ìlú àjẹ́ ó kọ òní jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí babaláwo ọmọlẹ́yìn tó tẹ̀ ẹ́ dó gbogbo ilé yìí pátá náà lábòjú wò inú ẹ̀wá wò ti ọ̀sẹ̀ yìí ẹlẹ́mẹ̀rún ẹ̀kú kalẹ̀. ìlú àjẹ́ kábíyèsí rẹ̀ Olódùmarè babaláwo ọmọlẹ́yìn gẹ́mù tí wí ṣáájú lẹ́ẹ̀kan òun ló jí ní kùtù ọjọ́ kan ṣe mọ̀ pé wọ́n ní bóni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ lòun babaláwo ti fi dífá ọ̀rọ̀ ọ̀run ìgbọ́láyé òde òní ifá òde ojúmọ́ ni ráyé ti ọ̀gbẹ́ẹ̀dì ọjọ́ ayé ń sáré ọ̀rọ̀ ọ̀run tá a sọ yẹn kálórì ìṣẹ̀ǹbáyé ni àbá tó tú palẹ̀ torí pé ọ̀rọ̀ ọ̀run ó nítumọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ẹ rí i pé láyé àtijọ́ àwọn ọjà oko àwọn ọjà ìṣẹ̀ǹbáyé tí wọ́n sì ń bẹ̀ dì sí ọ̀run ni ọmọ náà wọn ìyẹn ní jọ́ karùn-ún ẹ̀já kò ń bẹ̀ wọn. babaláwo ọmọlẹ́yìn ó gbé fàjọlẹ̀ lóòrọ̀ ọjọ́ kan lọ́jọ́ ọ̀sẹ̀ fa rẹ̀ èyí ṣe ìfásà ń sọ fún wípé àfikọ́ sápò nílé Ifẹ̀ kó ṣìdí kó gbéra kọlọ́rì tẹ̀lú tiẹ̀ dó kó ṣàwò lọ. ohun tí fáwí náà ni babaláwo ọmọlẹ́yìn ńlọgbọ́ ló sì ṣe bẹ́ẹ̀ ló gbéra ó dìgbà ọ̀dàgbọ̀n ọkàyà ọkọ ọmọ ọkẹ bí ọkàrà pé Ọ̀rúnmìlà ti pé káfílé Ifẹ̀ lẹ̀ o bí ẹ ti kó òun lé Ifẹ̀ lọ́dún náà lọ́hùn rèé o wọ́n fi lé Ifẹ̀ lẹ̀ bí Fatiwí níbo ni wọ́n wá ń lọ gan-an ṣe mọ̀ pé Ifá ó sá fún wọn ní àmì àtàpẹrẹ tí wọ́n fi mọ̀ wípé àti débi tá à ń lọ àmọ́ ìwádìí kò sọ fún wa pé wọ́n dúró bì kankan tààrà látìgbà tí wọ́n ti ń bọ̀ nílé Ifẹ̀ ṣùgbọ́n ibi tó lámì tó lápẹẹrẹ tí wọ́n ti dúró òun náà ni Ìlọ́rà Ìlọ́rà ilé yán ìlú Ìlọ́bẹ̀ ibẹ̀ ni wọ́n ti dúró kódà ibi tí wọ́n tẹ̀ tí ọmọlẹ́yìn àti àwọn èèyàn rẹ̀ tẹ̀dó sí lọ́dún náà lọ́hùn-ún Lọ́rà dòní olónìí ni wọ́n ń pè ní ilé àjẹ́ẹlé abẹ́gbọ́ ilé àjẹ́ẹlé bẹ́ẹ̀ bá dé Lọ́rà ẹ bèrè ẹ pẹ́ ń lọ ilé àjẹ́ẹlé wọ́n mú yín débẹ̀ ibẹ̀ ni babaláwo ọmọlẹ́yìn ló kọ́kọ́ tẹ̀dó sí pàá pé èèyàn ń bọ̀ láti ìrìn àjò èèyàn sinmi ibẹ̀ là ń pè ní ilé àjẹ́ẹlé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí ó bùṣe gèdè tó bùṣe gàdà tó kú ò tó sinmi tán pé ẹja máa lọ ibi tí fapẹ́ á máa lọ gan inú aginjù nù gbó sọ̀rọ̀ páwọn akọni ìbẹ̀rù kì í sì sóhun nìkan ibẹ̀ ló padà lọ rèé sọlẹ̀ sí ibẹ̀ ló tulẹ̀ sí ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí nígbà tí wọ́n pèlú yìí ní ìlú Oyè ìlú Oyè dòdò Oyè ìlú Oyè ó ní ìlú tí babaláwo ọmọlẹ́yìn tẹ̀dó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gangan mẹ́rin pé bó ti ń bọ̀ láti Ifẹ̀ ó dúró ń Lọ́rà ibi ó dúró sí ń Lọ́rà dòní olónìí gẹ́gẹ́ bá a ti sọ ni wọ́n pè ní ilé àjẹ́ẹlé
Ọmọlẹ́yìn tá a kókò ń lè fẹ̀ yìí ẹ má gbàgbé pé mo ní babaláwo tó gbọ́ fáyán níṣe o tọmọ dídá ọwọ́ tọmọ títẹ̀ ẹsẹ̀. Lára iṣẹ́ tó dá a lójú èyí ò ní pé Ifá tó mọ̀ dáadáa náà lọ padà fún ìlú rẹ̀ ló kọ mí o yàtọ̀ sí ìlú Òye tóun gangan pé ìlú rẹ̀ yìí. Bó ló ti jẹ́ kí ló ṣẹlẹ̀ gan tìlú Òye tó fún ayíra padà tó di ìlú Àjẹ́. Kábíyèsí rẹ̀ Olódùmarè, ìlú Òye ó di ìlú Àjẹ́. Kí la bá débẹ̀ irú fáwo ni babaláwo Ọmọlẹ́yìn ló dá títí odù wo ló tọpasẹ̀ títí tìlú Òye tó fún wa padà di ìlú Àjẹ́. Ẹni ìsáwò ọ̀dà ìlú Àjẹ́ tá à ń sọ yìí torí èmi rí pé ẹ̀ ń béèrè kò jìnnà rárá ká pé ìlú Ọ̀yọ́ lèèyàn ti ń bọ̀ àní dé Fìdítì láti kan ìyànà Igbó Ṣúrú báyìí náà ni láti kan ìyànà. Bẹ́ẹ̀ sì ni ká láti Ìbàdàn lèèyàn ti ń bọ̀ èèyàn kọ́kọ́ dé Fìdítì kódà Fìdítì lèèyàn ó ti gbé ọ̀kadà tí ó gbé èèyàn dé ìlú Àjẹ́. Ẹni ni wọ́n ń bọ̀ kàrà lọ ìlú Àjẹ́ ó yẹ kán mọ̀ ọ̀dọ̀fẹ́ débẹ̀ ni. Kábíyèsí rẹ̀ Olódùmarè, ibi a ti yà lọ lẹ́ẹ̀kan òun náà ni wípé èyí ṣe kí ló fà á tìlú Òye tó fi yí padà tó dìlú Àjẹ́. Ibẹ̀ náà là ń lọ, ibẹ̀ gan la dé, ibẹ̀ la já sí yìí. Mò ń bọ̀ n ò tí ì dé, ẹ kú ìkàlẹ̀. Wá Wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. Wọ́n ní ọmọ wọn kú ó sàn jọmọ wọn nù lọ o. Ẹ má bínú àpèbáyà ni là á pe Tèmídire ló jẹ́ yí ojú òwe ń padà bí wọ́n ti mọ́ pa dandan ni pé ọmọ ẹni kú sàn jọmọ ẹni nù lọ. Kédùmarè kọ́mọ̀ fi kú ọmọ kọ́mọ ìdá lóró kó sì mọ́ jọmọ wo sọnù nígbàkúùgbà. Òwe gangan ló bí ìṣẹ̀lẹ̀ alágbára tó sọ orúkọ ìlú tí babaláwo Ọmọlẹ́yìn tẹ̀ tó pè ní ìlú Òye tó wá yí orúkọ rẹ̀ padà sí ìlú Àjẹ́. Ẹni ìṣáwó òun náà mú wáì lórí ẹ̀wá wò ìlú Àjẹ́ lórí Wá Wo TV. Gẹ́mù tí ń bá kìíní ọ̀hún bọ̀ ọmọ Aláàfin tí ń bẹ lórí pòǹgbà náà ńlọ́mọ̀nà láàfin. Kábíyèsí wọ́n bá gbá gbogbo àwọn babaláwo tí ń bẹ ń tòsí àti jìnnà rere wọ́n gbá wọn jọ orí adé là ń pè é. Ìṣẹ́jú mélòó wọn ìránṣẹ́ sí wọn ní ìsìn tí wọ́n fi dé àwọn náà sì bọ̀wọ̀ forí adé. Ọ̀kan nínú àwọn tí wọ́n ké sí ti ránṣẹ́ sí iná ni babaláwo Ọmọlẹ́yìn. Òun náà gbọ́ ó sì wá àmọ́ kó tó di wípé babaláwo Ọmọlẹ́yìn dé àbí kó tó di pọ́ dá sí gbogbo wọn pátápátá iná ni wọ́n ti dá gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀ dá. Wọ́n ti lo gbogbo ìmọ̀ràn tí wọ́n mọ̀ ìkankan ọ̀mọ̀jọ́. Àṣẹ Olódùmarè fẹ́ jó ṣẹlẹ̀ náà ni ò jẹ́ kí kankan nù ń rojú tì sí. Ọ̀kan nú àwọn babaláwo yìí àti àwọn ìjòyè láàfin yan sírípà képe babaláwo kan ní bẹ lọ́ọ̀kan yìí. Mo rò pé torí ń ta jókòó yìí làwọn náà fi wá ẹ pé wọ́n kí wọ́n súnmọ́ wa. Babaláwo ọ̀hún bá di Ọmọlẹ́yìn. Bàbá ẹni mọ̀ yìí ọmọ yìí ẹ̀yin náà tún bá wa bójú wò ó kí ni fàyè wí kí ni fàyè sọ kí láti ṣe kí lọ́nà àbáyọ. Babaláwo Ọmọlẹ́yìn bó ti ṣe bẹ́ẹ̀ rèé o ó gbé fàjànlẹ̀ Ifá sì tọ́ ọ sọ́nà
Ifá sọ ohun ètùtù ó sọ ohun ẹbọ tí ó mú kí ọmọ Aláàfin kó padà kó di rírí. Babaláwo ọmọlẹ́yìn tá a pọ̀ tẹ ìlú Òye tí ìlú ọ̀hún padà di ìlú Àjẹ́ tá à ń gbéyẹ̀wò yìí lọ́ba sọ fún wọn pé ìbá ìlàmú ìbá ìlàwá ìbá ìlàtòpọ̀ lábàárù ẹbọ kàǹkà tí kagún láyà. ṣe mọ̀ pé ẹni tí ò gbajúmọ̀ lágbègbè ohun tí wọ́n mọ̀ wọ́n kọ́kọ́ fẹ́ mọ̀ wò wípé bò láti wọ́n àwọn awo yòókù àwọn onígbà wọn gbọ̀wọ́ gbogbo wọn pátá ìní wọ́n jọ kìrì mọ́ ohun ètùtù ohun ẹbọ yìí. Babaláwo ọmọlẹ́yìn wá sọ nǹkan kan ibi tọ́rọ̀ ti bẹ́yìn yọ tìlú Òye tó ti di ìlú Àjẹ́nù ó ní kábíyèsí o àti gbogbo ẹ̀yin àwọ̀ ẹgbẹ́ mi àti gbogbo ẹ̀yin ìlú mòye mú kíyàn o ó ní bẹ́ẹ̀ báyìí gbà wá láàyè tá a ṣe ń tá a pa á ṣe yìí tó bá dọjọ́ méje lónìí ẹ̀yin bí ètùtù yìí bí ìpèsè ìbẹ́bọ̀ yìí tó bá kìje lónìí ọmọọba ó fẹ ẹsẹ̀ ara rẹ̀ yóò fẹsẹ̀ ara rẹ̀ padà wá sáàfin. Irọ́ ni òótọ́ ni gbà àwọn babaláwo wọ́n padà sí ìletò wọn. Babaláwo ọmọlẹ́yìn náà padà sáàyè tiẹ̀. Bó ti di ọjọ́ keje ọ̀rọ̀ mọ̀ rí bẹ́ẹ̀ fúnra ọmọọba ló padà sáàfin ó fẹsẹ̀ ara rẹ̀ rìn wá. ṣe é sì mọ̀ pé ńgbè eléyìí ti ṣẹlẹ̀ tó ṣe wọ́n lè mọ̀ wọ́n ránṣẹ́ sí babaláwo ọmọlẹ́yìn gbà ẹ lọ rí pé wá báláàfin ti fojú kàn án Aláàfin ìgbà náà ló ní bẹ́ẹ̀ ti pé yóò rí awo bẹ́ẹ̀ náà lọ́mọ̀ rí adífáṣẹ bí àjẹ́ ni ọ́ adífáṣẹ bí àjẹ́. Ẹ wo bí ọ̀rọ̀ ti ń bọ̀ àwọn èèyàn wọn wá yọ wọn mú adífáṣẹ wọ́n wá pè àjẹ́ ni wọ́n wá ń pe ọmọlẹ́yìn àgbà à ń lọ̀dọ̀ babaláwo adífáṣẹ bí àjẹ́ à ń lọ̀dọ̀ babaláwo àjẹ́ à ń lọ ọ̀dọ̀ àjẹ́ ló padà yí ìlú rẹ̀ tó pè ní ìlú Òye ló padà yí padà sí ìlú Àjẹ́ tó padà yí sọ di ìlú Àjẹ́ bí ìrìn àjò ìlú Àjẹ́ ibi tá a ti rí orúkọ bó ti wà nù. Ìlú Òye ó ti wá dìlú Àjẹ́ bóníwá bá ń wá babaláwo ọmọlẹ́yìn lọ ó náà ń lọ ìlú Àjẹ́ à ń lọ̀dọ̀ babaláwo Àjẹ́ bó ṣe di pé ó di ìlú Àjẹ́ nù. Kí ló dìlú Àjẹ́ fún? Ọdẹ afìfìlà périn ọjọ́ kan ní iyì rẹ̀ mọ̀mọ́ orúkọ yìí wá bẹ̀rẹ̀ sí ní ṣàkóbá fún ìlú babaláwo ọmọlẹ́yìn débi pé ó padà di tí àwọn èèyàn tí wọ́n ń sá fún ìlú yìí tí wọ́n ń bẹ̀rẹ̀ gbà ìlú Àjẹkẹ́ ṣe mọ̀ pé àwọn èèyàn wọ́n dá àwọn ìyàmí ẹlẹ́yẹ mọ̀ pé àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n rò pé ibi ìtẹ̀dó àwọn ìyàmí ni wọ́n pe ìlú yìí tó fa gan-an tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ń sá fún tó sì ń ṣàkóbá fún ọrọ̀ ajé àbí ìdàgbàsókè ìlú yìí gan. Ìdí rèé tí wọ́n fi wá padà rò pé ẹ dákun ọgbọ́n wò ládàá bò láti ṣe bò láti tọ̀ ọ́ tí ó fi jẹ́ pé àwọn èèyàn ò ní mọ̀ sá fún ìlú wa mọ́. Ìdí gan-an tí wọ́n fi padà wá yí ó kọ ìlú yìí padà sí ìlú Ajé. Lónìí tẹ́ ẹ bá béèrè ìlú Àjẹ́ tẹ́ ẹ bá sọ pé wọ́n bá rẹ̀ ń tó mọ bẹ̀ ń tó fàánù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní àyíká àti àyídà abẹ̀ pàápàá jùlọ tó wáyé pé láti Fìdítì ni èèyàn ti fẹ́ gún ọ̀kadà tí ń lọ sí ìletò yìí tó bá sọ pé ìlú Àjẹ́ ń sọ pé ìlú Ajílẹ̀ ń lọ
ìlú ajé ni wọ́n ń pè lónìí lérògbà yìí pé orúkọ yìí ń dẹ́rù bá àwọn èèyàn ń lé wọn sẹ́yìn kò yẹ kí dàgbàsókè kó wọ ìlú náà wá ni wọ́n fi yí padà sí ìlú ajé kábíyèsí rẹ o olódùmarè ọ. ọba bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ ọba ara ọba bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ ọba ara ọba bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé. wá wo TV àrà olódùmarè tẹ́ ẹ lè wò tán. kì í dùn púpọ̀ ṣeun náà lọ́bẹ̀ oge adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń fẹ́ wa tẹ́ ń bá wa wò ó tẹ́ ń láìkẹ́ bẹ́ẹ̀ tí ẹ máa láìkẹ́ ẹ dákun ẹ má jò máa lọ gbẹrẹ fún ẹ máa kọ́mẹ́ǹtì ẹ bá ṣàti wò yóò ṣàní nǹkan kan tó sọ sí yín lọ́kàn bẹ́ẹ̀ ti wò ẹ fi bẹ́ẹ̀ bó bá ní iṣẹ́ ìwádìí tẹ́ fẹ́ ká ṣe ibẹ̀ náà ni ẹ ti bá wa sọ̀rọ̀ yóò sì wù mí kẹ́ ẹ ṣẹ́ lórí nǹkan báyìí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun níta ẹ bá rí nípa iṣẹ́ wa ẹ fi síbẹ̀ ẹ má jẹ́ kó máa lọ gbẹrẹ fún ẹ má bá wa láìkì ẹ ti rí ọwọ́ yẹn ẹ tẹ̀ ẹ bá a kọ nǹkan síbẹ̀ ẹ comment tẹ́ bá ti subscribe ẹ bá wa share rẹ̀ kó lè dọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá ti subscribe náà ẹ dákun ẹ bá wa ṣe ẹ bá wa subscribe ẹ ṣé o àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ohun tá a mú wá fún wa lọ́sẹ̀ yìí ní àsìkò yìí òun náà ni ìtàn ìlú àjẹ́ eléyìí tí à ń pè ní ìlú ajé lónìí a ti sọ làbárè tó bí tó fà á tí ìlú níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìlú òye ìlú yìí tó fà á tó fi sọ di ìlú àjẹ́ kó tó wá padà yíra padà kó tó di ìlú ajé gbogbo ẹ̀ pátá náà ni a ti pabi rẹ̀ tí a yàbìdún rẹ̀ kó pàtàkì lọ́wọ́ Olódùmarè tó fúnni lọ́gbọ́n àti òye tó dáni nímọ̀ràn àdúpẹ́ Olódùmarè kó má padà lẹ́yìn wa gbogbo yẹn lólùfẹ́ wa pátá àmọ́ rírì àwọn pàtàkì ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń fẹ́ wa Olódùmarè kò ní fi yín lẹ̀ kò ní padà lẹ́yìn ẹ̀yìn náà Ọláyínká ni mò ń jẹ́ Akóredé ní bàbá tó bí mi lọ́mọ àpèlé ọkọ àjẹrò ní iná ní jẹ́ ayédùn ayéwádùn kò ní kan ó ṣèwọ ká tó fún iṣẹ́ nù ká tó bẹ̀rù jẹ́ Ali ọmọ akéré náà ní cameraman wa náà ló jẹ́ kẹ́ ẹ máa rí wa wò Kédùmarè kò bá ń dúró tì kí kọ́mọ́fà burú kó má fi ṣe ẹnìkan kan wa adúpẹ́ ẹ ṣeun ó dìgbà kan náà. ọba bá tó ara ọba ṣe yòówù